Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tẹ́ ti ń wà lórílẹ̀‐èdè àgbáyé. A kí yín pé ẹ kú dédé ìwòyí ní gbogbo ibi tí ẹ ti ń wà lórílẹ̀‐èdè àgbáyé. Ojú tó ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tó ń gbọ́ wá kò ní di láṣẹ Ọlọ́run Ọba. Lónìí sinimá yìí tí a fi gbéyàwó ńlá pàkúlẹ̀ rẹ̀ ní Ashanti apá kejì. Fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sẹ̀ ń pàdé YouTube channel wa fún ìgbà àkọ́kọ́ tàbí ẹ̀ṣẹ̀ rí wa fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ like, share, comment, ẹ subscribe sórí YouTube channel wa. Má ṣe wọ̀gbẹ́ láti ta gbogbo ìgbọ̀rẹ̀ kó balùwẹ̀ tàyín lólobó ní ìgbà tí àwọn sinimá aládùn sinimá olóyin gbá ń kọ́ ìgbé sinimá símọ́ ọ̀rẹ́ ìsinú àwòtàkìtì mìíràn bá jáde. Pàápàá jùlọ nígbà tí Ashanti apá kejì bá jáde. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ìkànnì ayélujára wa a máa ń sọ̀rọ̀ lórí àwọn movie review lọ́lọ́kan òjọ̀kan, àwọn sinimá èyí tó ti wá àti èyí tó ti lọ. Àwọn tó ní apá kìíní, apá kejì, apá kẹta máa sọ fún yín pé kẹ́kọ̀ọ́ ẹ̀hónú yín, èròǹgbà yín, nǹkan tẹ́ nílò kò lè ṣẹlẹ̀ nínú apá kejì sinimá, àbí pé ǹjẹ́ ó nídìí láti ṣe apá kejì rẹ̀ àbí apá kẹtẹ rẹ̀, ǹjẹ́ ó nídìí bí ẹ jẹ́ ká kọ sórí comment section ohun tá a máa ń ṣe lórí rẹ̀ ní. Ashanti apá kejì là mú wá fún yín. Fáfàní gbogbo àwọn tó fẹ́ wo sinimá Ashanti apá kejì ẹ lọ wò ó. Apá kìíní ẹ lọ wò ó ní orí Onílẹ̀ Ire TV, ibẹ̀ ni wọ́n ti ń ṣò rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ sì fẹ́ wo apá kejì ẹ like, share, subscribe sórí YouTube channel wa kó bá lè sọ fún yín nígbà tí apá kejì sinimá Ashanti bá jáde. A lè rí jù báyìí lọ sí ìdíjọ́ mìíràn ọjọ́ rẹ̀ ire lójú owó rí ire lójú òwò màrí láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀, ó tún dìgbà mìíràn, ire o.